A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ Tribunal tó ń gbẹ́jọ́ lórí èsì ìdìbò ààrẹ ti dá ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú Allied People's Movement (APM) nù látàrí wípé ẹ̀sùn wọn kò lẹ́sẹ̀ ńlẹ̀. Nínú ìdájọ́ ni Tribunal fìdí ẹ̀ múlẹ̀ wípé afẹ̀sùnkàn kùnà láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima kò pegedé láti kópa nínú ètò ìdìbò tí ó kọjá látàrí wípé ọ̀nà méjì ni wọ́n ti yan Shettima. Nínú ìdájọ́ alága ìgbìmọ̀ ìdájọ́ ni adájọ́ Haruna Sàmọ́nì ti sọ wípé síwájú àkókò yìí ni ilé-ẹjọ́ gíga ti gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn yìí láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC). Ó ní kò sí ẹ̀rí wípé lóòótọ́ ni wọ́n yan Shettima lẹ́ẹ̀mejì láti wá díje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ Tribunal tó ń gbẹ́jọ́ lórí èsì ìdìbò ààrẹ ti yọ kúrò lára àkọọ́lẹ̀ wọn ẹ̀dà àbájáde ìròyìn lórí ìdìbò ààrẹ àwọn amòye láti ilẹ̀ òkèèrè European Union Election Observers Mission tí Peter Obi láti ẹgbẹ́ òṣèlú Labour Party ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ Tribunal ní ẹ̀dà ìwé yìí kò wá láti ojúlówó alákòóso ìwé ẹ̀rí. Bí ẹ kò bá gbàgbé wípé ojúlówó ìwé ẹ̀rí yìí kọ́kọ́ wá láti ọ̀dọ̀ olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú PDP Atiku Abubakar nígbà tí wọ́n ṣe àfisùn sí ilé-ẹjọ́. Bákan náà ni ilé-ẹjọ́ kọ gbogbo 18,088 ìwé èsì ìdìbò tí kò hàn dáadáa nítorí wọn kò ṣàlàyé ibùdó ìdìbò (polling units) tí wọ́n ti kó wọn wá. Ilé-ẹjọ́ ní wọ́n parọ́ wípé àwọn kò lè ṣe ìdánimọ̀ orúkọ ibùdó ìdìbò nítorí àwọn ìwé náà kò hàn dáadáa. Ó ní lẹ́yìn tí wọ́n gbà wípé alákòóso ìdìbò ni ó ṣe àkójọpọ̀ ìwé yìí tí wọ́n sì bu ọwọ́ lù ú, èéṣe tí wọ́n fi wá ń parọ́ wípé àwọn kò mọ orúkọ ibùdó ìdìbò. Ó ní wọ́n kàn mọ̀ọ́mọ̀ má fẹ́ dárúkọ rẹ̀ ni nínú ìpẹ̀jọ́ wọn. Fún ìdí èyí, 10 nínú 13 ẹ̀rí tí Peter Obi gbé kalẹ̀ tako ìdìbò ààrẹ Bọ́lá Tinubu ní ilé-ẹjọ́ dànù pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Èkó University of Lagos ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí àlékún owó ilé-ìwé. Wọ́n ní ṣíṣe ìfẹ̀hónúhàn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdájọ́ lórí èsì ìdìbò ààrẹ tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá. Wọ́n ní àwọn ti mú ọjọ́ yìí síwájú àkókò tí ilé-ẹjọ́ Tribunal kéde wípé yóò gbé ìdájọ́ kalẹ̀. Agbẹnusọ fún àwọn akẹ́kọ̀ọ́ olùfẹ̀hónúhàn Miracle Yemo nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ó kàn ṣe kòńgẹ́ ara wọn ni àwọn ti mú ọjọ́ tipẹ́tipẹ́. Lára àwọn ohun tí àwọn akẹ́kọ̀ọ́ yìí ń béèrè ni ìdápadà owó iléèwé sí ti àtẹ̀yìnwá nítorí wọ́n ní wọ́n ṣe àlékún owó iléèwé ní ìlọ́po 6. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan àwọn alákòóso iléèwé wípé wọn kò ní ìtara sí ìdààmú àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n tó ṣe àlékún owó iléèwé. Wọ́n kọ̀rọ̀ ojú sí bí àwọn ọlọ́pàá ṣe ṣe ìkọlù sí wọn pẹ̀lú tajútajú (tear gas). Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ará wọn Fẹ́mi Adéyẹyè, Philip Ọlátìnwó àti Tèmítọ́pẹ́ Gíwá, Yemo ní kí wọ́n tètè bá wọn yọ̀ǹda àwọn wọ̀nyí nítorí àlàáfíà ni wọ́n ń lépa. Alámòjútó ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ Dean of Student Affairs Akàwégboyè Musa Ọbalọ́lá nígbà tí ó ń fèsì ó ní iléèwé yóò bá wọn sọ̀rọ̀ tí ó bá yá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn òṣìṣẹ́ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Nasarawa State Emergency Management Agency pẹ̀lú àwọn tí wọ́n jọ pawọ́pọ̀ darí ohun amáyédẹrùn tí ó wà fún àwọn aláìlágbára sí àpò ara wọn. Àwọn afurasí wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ta àwọn nǹkan wọ̀nyí ní ọjà ìgbàlódé ìlú Láfíà. Nínú àtẹ̀jáde agbẹnusọ àjọ DSS ni Peter Afunaya ti sọ wípé àwọn ti rí díẹ̀ gbà padà lára àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ìwádìí. Afunaya fìdí ẹ̀ múlẹ̀
wípé irúfẹ́ nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party, Kenneth Okonkwo ti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tó ń gbẹ́jọ́ lórí èsì ìdìbò ààrẹ lórí bí wọ́n ṣe yan igbákejì ààrẹ Kashim Shettima lẹ́ẹ̀mejì láti wá díje. Okonkwo ní ó yẹ kí ilé-ẹjọ́ tribunal ti gbé ìdájọ́ kalẹ̀ kí wọ́n tó ṣe ìbúra. Ó ní kí ni ìdí tí ilé-ẹjọ́ ṣe máa gbọ́kànlé lẹ́tà tí Shettima kọ ránṣẹ́ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) nígbà tí ẹgbẹ́ náà kò fà á kalẹ̀ fún ipò igbákejì ààrẹ àti sínétọ̀ fún ìpínlẹ̀ Borno. Ó ní Shettima ṣì wà gẹ́gẹ́ bí agbẹnusọ fún ìpínlẹ̀ Borno títí di ọjọ́ 14 oṣù keje kí ó tó wá gbà láti díje fún ipò igbákejì ààrẹ, ṣùgbọ́n nígbà tí ilé-ẹjọ́ tribunal gbé ìdájọ́ kalẹ̀, ó ní èyí ti wáyé kí ó tó di ọjọ́ ìdìbò, fún ìdí èyí kò fẹsẹ̀ múlẹ̀. Nígbà tí ó ń fèsì, Okonkwo dá lábàá wípé ó yẹ kí wọ́n ti kọ lẹ́tà náà kí wọ́n tó yan Shettima láti díje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ tribunal tó ń gbẹ́jọ́ lórí ìdìbò ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Kogi ti fagilé àṣeyọrí Sínátọ̀ Abubakar Ohere gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Kogi kí ó tó wá ṣe ìkéde Natasha Akpoti-Uduaghan láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Nínú ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ K.A. Orjiako ṣe adarí ni wọ́n ti sọ wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú èsì ìdìbò níbi ibùdó ìdìbò polling units 9 ní ìjọba ìbílẹ̀ Àjàòkúta. Ó fi kún un wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àdínkù sí èsì ìdìbò ní ibùdó ìdìbò 9 láti ọwọ́ alákòóso èsì ìdìbò tí í ṣe òṣìṣẹ́ àjọ elétò ìdìbò. Wọ́n ní bákan náà ni wọ́n mọ̀ọ́mọ̀ má ṣe àkọọ́lẹ̀ orí ẹ̀rọ èsì ìdìbò ní ibùdó ìdìbò 3 láàrin ìjọba ìbílẹ̀ kan náà. Alága ìgbìmọ̀ tribunal sọ wípé àpapọ̀ èsì ìdìbò Natasha ní ibùdó ìdìbò ìjọba ìbílẹ̀ Àjàòkúta jẹ́ 1073 yàtọ̀ sí 77 tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Bákan náà ni wọ́n ṣe àfikún èsì ìdìbò olùdíje du ipò láti ẹgbẹ́ òṣèlú APC sí 1553 yàtọ̀ sí 1031 tí ó jẹ́ ojúlówó èsì ìdìbò. Lẹ́yìn gbogbo atótónu ni ilé-ẹjọ́ ṣe ìkéde Natasha láti ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ojúlówó olúborí pẹ̀lú àpapọ̀ èsì ìdìbò 54,074 tako Abubakar Ohere láti ẹgbẹ́ òṣèlú APC tí ó ní 51,291. Ilé-ẹjọ́ wá rọ àjọ elétò ìdìbò INEC láti gba ìwé ẹ̀rí padà lọ́wọ́ Ohere gbé fún Natasha. Lẹ́yìn náà, kí INEC san owó ìtanràn náírà 500,000 naira fún Natasha látàrí wípé wọ́n pàdé àmọ̀pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ṣe màgòmágó èsì ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram, Pascal Okechukwu, tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest, ti gba àwọn lọ́kọ-láya nímọ̀ràn wípé kí wọ́n máa wo àkókò, owó àti agbára tí wọ́n ná lórí ìgbéyàwó kí wọ́n tó túká. Cubana ṣe ìmọ̀ràn yìí nígbà tí ó ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí bí ìgbéyàwó ṣe ń túká lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó. Ó ní láti ìsinyìí lọ, àwọn lọ́kọ-láya yóò máa tọwọ́ bọ ìwé kí òun tó yọjú sí ibi ìgbéyàwó wípé àwọn yóò dá owó padà bí ìgbéyàwó bá túká. Ẹ jẹ́ n kà á bí ó ti kọ lédè àdàmọ̀dì Gẹ̀ẹ́sì sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Before una break up, make una try dey consider the money, time and energy wey we invest for una marriage. Going forward, if you dey invite me for wedding, we go get agreement. If marriage spoil, una go refund me. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.